Ṣé lóòótọ́ ni orí kó ọmọ ológun tó gbéná wojú Wike nítorí ọ̀rọ̀ ilẹ̀ yọ lọ́wọ́ àwọn agbénipa lówùúrọ̀ kùtù òní? Ṣáájú lówùúrọ̀ kùtù ọjọ́ Ajé, ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2025 ní ìròyìn lu síta lójú òpó ayélujára tí àwọn ìwé ìròyìn kọ̀ọ̀kan wípé orí kó ọmọ ológun tó gbéná wojú Wike yọ lọ́wọ́ àwọn agbénipa, tí wọ́n sì ń ṣàfihàn pé ọkọ̀ kan tó jọ ti iléeṣẹ́ ọlọ́pàá ló débù ẹ̀ lọ́nà lákòókò tó ń lọ, àmọ́ nítorí ìwà akọ́ṣẹ́mọṣẹ́ ó láǹfààní láti bọ́ lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ ọ̀hún ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti ìtàkùrọ̀sọ lójú òpó ayélujára. Kò pẹ́ kò jìnnà ní fọ́nrán kan lu síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣàfihàn bí àwọn ọlọ́pàá kan ṣe dá ọmọ ológun ọ̀hún dúró. Tẹ́ ẹ bá gbàgbé wípé lọ́jọ́ Ìṣẹ́gun, ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2025 ni ìròyìn gbalẹ́gbàgbòrò kan káàkiri àgbáyé níbi tí ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olú ilẹ̀ wa Àbújá Nyesom Wike àti ọmọ ológun kan, ìyẹn ọmọ ogun orí omi torúkọ rẹ̀ ń jẹ́ Lieutenant Yerima ti jọ gbéná wojú ara wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ kò ṣẹlẹ̀ kan tó wáyé nílùú Àbújá. Látìgbà náà, ọ̀rọ̀ gbogbo kò sí lórí alábàáhùn. Oríṣiríṣi ìròyìn àti ọ̀pọ̀ ìwé ìròyìn ló ti gbé ìròyìn náà jáde. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé àṣejù bàbá àṣetẹ́ òun ni ohun tí ó ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ mínísítà náà, bẹ́ẹ̀ làwọn kan gbóríyìn fún ọmọ ológun náà pé ó kájú òṣùwọ̀n, ó dúró tán bí akọni, kò fààyè gba àwọn olóṣèlú láti dẹyẹ mọ́ tàbí fojú balẹ̀ láti jẹ́ kí wọ́n tẹ ẹ̀tọ́ ẹ̀ lójú mọ́lẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye yìí, lọ́jọ́ Ajé ní fọ́nrán míì tún jáde níbi tí ó ti ṣàfihàn bí àwọn ọlọ́pàá ṣe dá arákùnrin náà tó jẹ́ ọmọ ológun orí omi náà dúró. Ọmọ ológun orí omi náà yẹn Yerima ló wà nínú ọkọ̀ rẹ̀. Ọkọ̀ ọ̀hún náà tó jẹ́ aláwọ̀ bí àwọ̀ funfun tí àwọ̀ fàdákà ni wọ́n dá dúró látàrí pé nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ náà ni wọ́n ti fi nǹkan bò lójú, àti wípé wọ́n tún kun gíláàsì ọkọ̀ náà ní àwọ̀ dúdú tá a mọ̀ sí tinted glass. Èyí ò fún àwọn ọlọ́pàá náà láǹfààní láti lè mọ irú ẹ̀dá tó wà nínú ọkọ̀ náà. Lákòókò tí Yerima tó dé ibi táwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti ń dá ọkọ̀ dúró yẹ̀wò ni wọ́n pa á láṣẹ fún wípé kó yí gíláàsì ọkọ̀ ẹ̀ lọlẹ̀ kí wọ́n lè mọ irú ẹ̀dá tó jẹ́ àti ìdí tó fi bo nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ rẹ̀. Kété tí wọ́n bi í léèrè ìbéèrè yìí ni Yerima fún wọn lésì wípé ọmọ ológun, òṣìṣẹ́ elétò ààbò ni òun, táwọn ọlọ́pàá sì béèrè wípé kí ni ohun táwọn lè fi fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ọmọ ológun ni. Èyí ló fa gbọ́nmi sí omi ò tó. Àlàyé ọ̀rọ̀ rèé ní kíkún. He has started making a video upon his wrong deed. He came with a car plate number covered and we stop him. He says he's an officer. Identify yourself, and he cannot identify himself. The best thing he could do is to start insulting everybody. Do you now accept that what you did is wrong? You are the one that did wrong things. Go and report. You are the one doing wrong things because you said you are an officer and we asked you to identify yourself and you could not do. The best thing you could do is to telling people that everybody are nonsense. No, I didn't even see her. I didn't see. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa bẹnu àtẹ́ lu ohun tó ṣẹlẹ̀ yìí wípé ó fẹ́ jọ bí ìgbẹ̀san àbí ìgbésẹ̀ láti gbẹ̀san. Bákan náà níléeṣẹ́ ọlọ́pàá ti fi àtẹ̀jáde síta wípé ìròyìn wípé wọ́n kọlu ọmọ ológun náà pẹ̀lú èròǹgbà láti dẹ́mi ẹ̀ légbodò jẹ́ ìròyìn irọ́ lásán, wípé kò sí ẹnikẹ́ni tàbí ìkọlù kankan tó wáyé. Tẹ́ ẹ bá gbàgbé wípé kò tí tó ọ̀sẹ̀ kan tí gbọ́nmi sí omi ò tó wáyé láàárín alákòóso, ìyẹn mínísítà fọ́rọ̀ olú ilẹ̀ wa Àbújá Nyesom Wike àti ọmọ ológun, ìyẹn sójà AM Yerima, léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn
ni wọ́n ti sọ ojú ìwòye wọn lórí ọ̀rọ̀ náà. Lára wọn ni ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ olórí ikọ̀ aláàbò tẹ́lẹ̀ ìyẹn Lucky Irabor àti mínísítà fétò ààbò ní ìpínlẹ̀ Bello Matawalle. Àwọn méjèèjì wọ́n sọ ojú ìwòye wọn lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tó ń ṣàlàyé èrò rẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà nílùú Àbújá. Olórí ikọ̀ aláàbò tẹ́lẹ̀ nílẹ̀ Nàìjíríà ajagunfẹ̀yìntì Lucky Irabor sọ pé ẹni tó wọ aṣọ ológun kọ́ là ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí kò ṣe aṣọ yẹn gangan tó ń ṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Bóyá ọmọdé ológun ni tàbí àgbà ológun, tó bá sọ̀rọ̀ àbùkù sí wọn tàbí hùwà tó takò wọ́n, àwọn kọ́ ló ń bá wí, orílẹ̀-èdè ló ń tàbùkù bá. Irabor ló sọ bẹ́ẹ̀. Ajagunfẹ̀yìntì Irabor fi kún pé àṣẹ tó yẹ kí sójà Yerima tẹ̀lé ló tẹ̀lé, bó ṣe wà nínú iṣẹ́ ológun nìyẹn. Lójú ìwòye tirẹ̀, mínísítà fọ́rọ̀ ètò ààbò nípínlẹ̀ Bello Matawalle ṣàlàyé pé wàhálà tó ṣẹlẹ̀ náà kò ṣàdédé wáyé. Wike ló jẹ́ kó wáyé nítorí ọ̀nà tó gbé ọ̀rọ̀ rẹ̀ gbà àti ọ̀nà tó gbà fi gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú ẹ̀ka ìròyìn DCL Hausa, Matawalle sọ pé ó yẹ kí Wike kàn sí àwọn ẹ̀ka tó yẹni dípò kó máa tahùn sí ọmọdé sójà. Ó ní òun gbọ́ pé mínísítà ìlú Àbújá náà ti kàn sí ọ̀gá aláàbò tẹ́lẹ̀, wọ́n sì ti ní kó ní sùúrù, àwọn yóò rí sí ọ̀rọ̀ ilẹ̀ náà. Ó ní ohun tó ṣẹlẹ̀ láàrin mínísítà Wike àti sójà yẹn burú púpọ̀. Sójà yẹn sọ fún un pé àṣẹ tí wọ́n pa fóun lòun tẹ̀lé, kò yẹ kí Wike máa bá ológun náà tán. Bí owó tàbí tahùn sí ológun, àwọn ọ̀gá rẹ̀ ló yẹ kó bá sọ̀rọ̀. Alájọṣiṣẹ́ kan náà ni àwọn ológun àti Wike, níṣe ló yẹ kó ti bá àwọn ológun ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀ láti yanjú ẹ̀. Ìhùwàsí sójà yẹn bá òfin mu nítorí bí wọ́n ṣe kọ́ wọn nìyẹn. Ó ní fún ìdí èyí, sójà kékeré náà ṣe ohun tí wọ́n pa láṣẹ ni, kò sì sí ìdí kankan láti fìyà jẹ. Ìhùwàsí rẹ̀ gan pàápàá tó kí èèyàn gbóríyìn fún un. Mínísítà fọ́rọ̀ ètò ààbò tẹ́lẹ̀ rí náà sọ pé kì í ṣe pé òun ti ológun lẹ́yìn o, ṣùgbọ́n ohun tó tọ́ ni òun sọ. Nínú èrò tiẹ̀, ẹgbẹ́ kan tó jẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan ní agbègbè Niger Delta tá a mọ̀ sí PANDEF sọ wípé ó yẹ kí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ Wike ni. Ẹgbẹ́ náà sọ pé èyí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nítorí wọ́n dí Wike lọ́wọ́ láti ṣe iṣẹ́ rẹ̀ àti wípé wọ́n dì í mú fún ejò láti bùṣọ́ ni. Alága àpapọ̀ fún PANDEF, Ambassador Godswill Ighale, sọ èyí nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́bọ̀. Ó ní kí Ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ pé kí àwọn ẹ̀ka aláàbò àti òfin ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ yìí kí wọ́n sì fi àwọn tó bá ṣẹ̀ jófin. Ighale sọ pé èyí ni yóò mú kí ẹ̀tọ́ hàn nínú iṣẹ́ ológun, yóò sì jẹ́ kí wọ́n bọ̀wọ̀ fún àwọn tó bá wà nínú ìjọba. Alága náà fi kún un pé ìwà sójà kékeré yìí kì í ṣe pé ó tàbùkù Wike lásán, ó tún fi àìnífẹ̀ẹ́ ààrẹ hàn. Bẹ́ẹ̀ agbára rẹ̀ ló wà lára mínísítà rẹ̀ tó rán níṣẹ́. Bí ìròyìn Wike àti sójà Yerima ṣe ń gbilẹ̀ kankan ní onírúurú àwọn ìròyìn míì tún tú jáde. Òmíràn tún rú jáde lọ́jọ́rú pé Atiku Abubakar, igbákejì ààrẹ tẹ́lẹ̀, fún sójà Yerima ní ọkọ̀ SUV nítorí ohun tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti Wike. Èyí ni Atiku sáré fèsì sí pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ o. Ìròyìn náà sọ pé ọkọ̀ tuntun Toyota SUV ni Atiku gbé fún sójà Yerima. Nínú ọ̀rọ̀ tó fi léde lójú òpó X rẹ̀, olùgbanilámọ̀ràn lórí ìròyìn fún Atiku, Paul Ibe, ṣàpèjúwe ìròyìn náà bí irọ́ gbuuru tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó rọ àwọn èèyàn láti má gba gbogbo ọ̀rọ̀ gbọ́. Ó ní irọ́ ni ọ̀rọ̀ náà torí pé òun kò fún ẹnikẹ́ni ní ọkọ̀ tàbí gbé ọkọ̀ fún ẹnikẹ́ni. Ó wá rọ àwọn èèyàn láti ṣọ́ra ṣe pẹ̀lú gbígbé ìròyìn tàbí ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ jáde. Wàyí o, ọ̀pọ̀lọpọ̀ awuyewuye náà ló tún ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà. Wọ́n ní irú ọ̀rọ̀ àti ohun tí àwọn ọlọ́pàá ṣe yìí fi hàn wípé wọ́n ti ní nǹkan kan lọ́kàn, wọ́n sì ń wá ọ̀nà láti gbẹ̀san ohun tó ṣẹlẹ̀ lára Yerima, ìyẹn ọmọ ológun tó gbéná wojú Wike. Tẹ́ ẹ bá gbàgbé pé lákòókò ìtàkùrọ̀sọ tó wáyé ọ̀hún ní ọmọ ológun yìí pa ohùn mọ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lẹ́nu níbi tó sọ wípé
kì í ṣe òun ló tọ́ sí láti máa sọ̀rọ̀ nítorí ó kéré sóhun nínú iṣẹ́. Ó ní bákan náà ló jẹ́ pé bí òun bá ń sọ̀rọ̀, kódà bí sójà bá ń sọ̀rọ̀, òṣìṣẹ́ ọlọ́pàá kankan kò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀. Ó fẹ́ dàbí ní pé èyí gan lohun tó mú ìkórìíra àti àbùkù àti ẹ̀gbin bá àwọn ọlọ́pàá náà, tí àwọn kan fi ń sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé èyí gan ni wọ́n fẹ́ fi yòrò ọ̀rọ̀ lára Yerima nítorí ohun tó sọ. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé kò sóhun tó jọ bí ìkọlù ajínigbé tàbí ìkọlù ìpànìyàn láti gbẹ̀mí Yerima, wípé wọ́n dá a dúró láti ṣiṣẹ́ òfin gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ ni. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ kì í ṣe ìkọlù tàbí ìtọpinpin èèyàn tàbí títẹ̀lé èèyàn láti lè mọ ibi tó ń lọ fún àǹfààní láti gbẹ̀mí irú ẹni bẹ́ẹ̀. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Èwe ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n jẹ́. Ilé-iṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pè 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́, ọpẹ́ là mú wá o. Ọpẹ́, ọpẹ́ là mú wá. Ọpẹ́ o, ọpẹ́, ọpẹ́, ọpẹ́ là mú wá. Thank you. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́, ọpẹ́ là mú wá. Ọpẹ́, 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 ọpẹ́ ìyìn, ọpẹ́, ọpẹ́ ògo, ọpẹ́, ọpẹ́ là mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́, ọpẹ́ là mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ oore rẹ. Ọpẹ́, ọpẹ́ là mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mami, brother, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúrú mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀.
sá ohun tó máa bá play ìfigagbága. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Ẹ̀bùn lórí gbogbo gidi, ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. Mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì. MC Man bàbá mo jẹ́. Fáṣùgbà mọ́ mi o. Ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. Tí mo fi ń dẹ́rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́.